Ọlọ́run mi ìbà rẹ o, Ọlọ́run mi ìbà rẹ. Ọlọ́run mi ìbà rẹ o, Ọlọ́run mi ìbà rẹ. Ọba tó lè pa tẹ́nìkan ò lè jí, Ọlọ́run mi ìbà rẹ. Èmi sọ pé Ọlọ́run mi ìbà rẹ o, Ọlọ́run mi ìbà rẹ. Ọlọ́run mi ìbà rẹ o, Ọlọ́run mi ìbà rẹ. Ọba tó lè pa tẹ́nìkan ò lè jí, Ọlọ́run mi ìbà rẹ. Tó òkun lọ láàmọ̀wó, mo ní ẹ kú ilé làkàrà alé ẹ̀rì wa là ń ṣèrò ọ̀nà. Ẹ̀ka alẹ́ lohùn àwọn ataná, àgùlọ́nà ní tàwọn arìnkùn. Òkun lọ láàmọ̀wó ọmọ orí làápàtẹ aṣọ ọrùn làápàtẹ ẹlẹ̀kẹ̀ bèbè ìdí làápàtẹ ọmọ ilé bàbá mi tó bí mi lọ́mọ. Mo tó ti balẹ̀ láti iléeṣẹ́ Kòkò Àṣà TV sórí ètò òwe lẹ́ṣin ọ̀rọ̀ fún tọ̀sẹ̀ yìí. Òwe wo la fẹ́ yẹ̀wò? Yorùbá máa kọ wípé ẹ má jẹ́ àfòórùn nìkan ròyìn eku asín. Ìparí rẹ̀ ni pé ṣé eku asín ò wúlò ni? Ẹ má jẹ́ àfòórùn nìkan ròyìn eku asín. Ṣé eku asín ò rí wúlò míì ni? Yorùbá ní yẹpẹrẹ kéku asín. Àyẹ́yẹmí ó lù nílùú ńgbà kan. Ó ní àyẹ́yẹmí yẹpẹrẹ kéku asín o. Yẹpẹrẹ kéku asín. Asín tí wò mọ́ rẹ̀ tí wò mọ́ lọ́mọ. Yẹpẹrẹ kéku asín. Ìyẹn ni wípé eku asín ó kọjá nǹkan yẹpẹrẹ. Yorùbá níbi abámọ̀nà dé ibẹ̀ là á kìlú dé. Àwọn tó mọ̀ wúlò eku asín mọ̀ pé eku asín wúlò, kì í ṣòórùn nìkan láàfi ròyìn rẹ̀. Kí ni tí wọ́n gbà lérò tí wọ́n fi ń pòwe yìí? Kì í ṣe pé eku asín gangan la fẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀. Àwa èèyàn ni wọ́n fi ń pòwe fún pé ká má fi òórùn nìkan ròyìn eku asín mọ́. Ṣé eku asín ò ní wúlò míì ni? Ìyẹn ni wípé tẹ́nìkan bá ṣe wá níbi tàbí ó bá ṣe nǹkan kan tó dùn wá, ẹ jẹ́ á rántí oore tó ti ṣe sẹ́yìn. Oore tó ti ṣe sẹ́yìn yìí ò ní ẹ jẹ́ á máa wò. Wọ́n lọ́jọ́ kan òjò ó borí ẹgbẹ̀rún ọ̀dá. Oore kan ó yẹ kó ju bí mẹ́wàá tẹ́nìyàn ń ṣe lọ. Ó yẹ kó ju bí lọ. Ẹ jẹ́ á fi nǹkan mìíràn ròyìn ẹ̀. Kì í ṣọ̀wọ́ àléébù ara rẹ̀ nìkan ni ẹ jẹ́ á fi ròyìn rẹ̀. Kí làwọn àmúyẹ tó ní? Kí làwọn ìwúlò tó ní? Kí làwọn àǹfààní táwa náà rí lára rẹ̀? Tọ́rẹ̀ wa bá ṣẹ̀ wá tàbó ṣe ń tí ò dáa, bóyá olólùfẹ́ tiwa ló ṣe ń tí ò dáa, bóyá ọ̀gá wa ló ṣe ń tí ò dáa, bóyá ọmọọṣẹ́ tiwa ló ṣe ń tí ò tọ́, kì í ṣe yẹ ọ̀kan tó ṣe tí ò tọ́ láwà fọ́kamọ́. Ẹ jẹ́ á rántí àti máa ṣe bọ̀. Ẹ jẹ́ á rántí pé ajá tí ọ̀pá kún lónìí hùn ó lè pọ̀yà lọ́la. Kì í ṣòórùn nìkan láàfi ròyìn eku asín. Eku asín ní ìwúlò tó pọ̀. Bá a ti ń jáde lọ lónìí, àwùjọ yòówù tá a bá wà, ipò yòówù tá a bá bára wa, ẹ jẹ́ á máa rántí pé o, òórùn nìkan kọ́ láàfi ròyìn eku asín o. Eku asín ní ìwúlò tó pọ̀. Ìyẹn ni pé gbogbo èèyàn tá a jọ ń ṣe papọ̀, ẹ má jẹ́ á torí àléébù kan tẹ́ni ní bóyá ó ṣe nǹkan ẹyọ kan tó ti bí wa nú. Ẹ jẹ́ á rántí ijọ́ tó ti ṣe tó dùn mọ́ wa. Ẹ jẹ́ á rántí ijọ́ tó ti ṣe tó wù wá. Káyé fọ́ka mọ́ nǹkan ẹyọ kan tó ṣe tí ó wù wá ní. Ìní Yorùbá fi máa ń sọ wípé òórùn nìkan kọ́ láàfi ròyìn eku asín. Eku asín ní ìwúlò tó pọ̀. Ó dìgbà. Òkun lọ láàmọ̀wé ibi tí wọ́n dùn lórí ètò òwe lẹ́ṣin ọ̀rọ̀ fún tọ̀sẹ̀ eré. Ìpàdé èmi àti yín láti iléeṣẹ́ Kòkò Àṣà TV níjọ́ mẹ́jọ lórí ètò òwe lẹ́ṣin ọ̀rọ̀. Bẹ́lẹ̀ mi ò bá gbà, èmi a máa wí pé mọ́lẹ̀ oṣù sí àfẹni tí ò ní bá láyé. Ìní gbọ́bi sí yín, ẹ̀ ní gbọ́bi sí mi. Ìpàdé wa lọ́jọ́ mẹ́jọ ó di wọ̀ bí ọjọ́rọ̀.